ẹ̀lẹ́ ẹ sì káàbọ̀ sórí ẹ̀kọ́ èdè Yorùbá wa tòní. Lónìí a máa sọ̀rọ̀ nípa àṣà ìsọmọlórúkọ. Àṣà ìsọmọlórúkọ ní ilẹ̀ Yorùbá, ọ̀kan pàtàkì lára àwọn àṣà tí a ní ní ilẹ̀ Yorùbá ni àṣà ìsọmọlórúkọ jẹ́. Ọjọ́ kẹjọ tí a bá bímọ ní ilẹ̀ Yorùbá ni a máa ń sọ lórúkọ. Bó bá jẹ́ ọkùnrin la bí ní ilẹ̀ Yorùbá, àwọn Yorùbá máa ń sọ lórúkọ ní ọjọ́ kẹsàn-án ní ayé àtijọ́. Tó bá jẹ́ obìnrin ni a máa ń sọ lórúkọ ní ọjọ́ keje tí a bá bí i. Ìyálé ilé tàbí baálé ilé tó dàgbà jùlọ nínú agboolé, òun ni ó máa ń gbé ọmọ jòjòló dání tí wọ́n bá fẹ́ fún un ní orúkọ. Oríṣiríṣi ohun èlò ni ó wà tí a máa fi ń ṣe ìsọmọlórúkọ ní ilẹ̀ Yorùbá, bíi obì, a ní ìrèké, omi tútù, ẹja gbígbẹ, epo pupa àti a ní iyọ̀, ṣúgà àti àwọn ohun èlò mìíràn bíi ìrèké, àádùn, oyin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ kí là ń wí? A wí pé àṣà ìsọmọlórúkọ jẹ́ ọ̀kan pàtàkì lára àṣà ilẹ̀ Yorùbá. Ọjọ́ kẹsàn-án tí a bá bí ọkùnrin ní ilẹ̀ Yorùbá ni a máa ń sọ lórúkọ. Tó bá jẹ́ obìnrin ni ọjọ́ keje ni a máa ń sọ lórúkọ. Àmọ́ lápapọ̀ ọjọ́ kẹjọ tí a bá bímọ ni a máa ń sọ ọmọ lórúkọ ní ilẹ̀ Yorùbá. Oríṣiríṣi ohun èlò ìsọmọlórúkọ ló wà tí a fi ń sọmọ lórúkọ ní ilẹ̀ Yorùbá. A ní àádùn, ìrèké, oyin, iyọ̀, omi tútù, ẹja gbígbẹ, ọtí àti àwọn mìíràn. Nínú ẹ̀kọ́ mìíràn a máa sọ̀rọ̀ bí a ṣe ń lo ọ̀kọ̀ọ̀kan àwọn wọ̀nyí fi sọ ọmọ lórúkọ ní ilẹ̀ Yorùbá. Àmọ́ wípé ìyálé ilé tàbí baálé ilé tí ó dàgbà jù, òun yóò máa mú ọ̀kọ̀ọ̀kan àwọn ohun èlò wọ̀nyí tí ó sì máa fi súre mú ọmọ jòjòló tí a fẹ́ sọ lórúkọ. Ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú àti ọjọ́ ẹ̀yẹ ni ọjọ́ ìsọmọlórúkọ máa ń jẹ́ ní ilẹ̀ Yorùbá. Ǹjẹ́ kò ní ju báyìí lọ lónìí lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa. Kó tó di jọ́ míì tí a máa mú àkọ̀tun wá sí ojú ìwòran yín, èmi Ọláìyá Àyìndé Ọlánrewájú tó jẹ́ atọ́kùn yín wípé bó bá wù yín tẹ̀yin fẹ́ darapọ̀ mọ́ wa lórí àwọn ayélujára wa, ẹ yẹ̀ wá wò lórí Instagram àti Yorùbá Clinic, lórí Facebook Yorùbá Clinic, lórí Twitter Yorùbá_clinic, lórí YouTube Yorùbá Clinic TV, www.yorubaclinic.com ní ẹ̀rọ alágbàtà wa tí ẹ ti lè darapọ̀ mọ́ wa kí ẹ sì kọ́ èdè Yorùbá síwájú sí i. Ǹjẹ́ kó tó di ìgbà míì, mo wí pé ẹ wà ní àlàáfíà.